Hello everyone, I go by the name Prime Boy and I keep seeing a lot of rumors out there. Something happened on Sunday, this happened on Sunday, maybe that leads to death of Mohbad. Nothing happened on Sunday. Nothing happened. We were fine from the island. Mohbad text me on Saturday. Come to the island. Open me video call. Because anytime I see his call, I'm always happy. I was at the call when he called me then. So he called me, okay, come. The tell to Nairobi. So I have to go because I called him when he was at Nairobi. I have the screenshot of the video here. He always called me, stay here, me. This, that, Ibrahim, I gain a lot from Mohbad every time. Man gain it, so tell me, that you gain it, why will I do that? I don't even fight with Mohbad. Do you even know who Mohbad is to me? Mohbad is my childhood friend. Timo, my close friend. And Timo in industry. Don't even me debe. Mohbad took me to Bella Shmuda's side, and Bella Shmuda gave me a goal of 700k. Mohbad man for me free access. That's why so for me, Talo Vete Abi me by. I am not saying I kill him. But when he can't, he don't so me. Oh no, my dad any. I dabit about no one. Because that Sunday, what really happened? Me and Mohbad was on stage together. And Mohbad is fucking high that day. More. We talking about Yoba, I know, because so he sat down in his car after we came down from the stage. So Mohbad was joke CB by. I sat down there and his wife was in our middle. So I don't know anything that happened. He wants to get down from the car. And I was like, don't come down. Oh yeah, wait, let me go and clear the road. So me coming back to the car, I told Mohbad, see, Zlatan is mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ jọ̀ọ́ máa bá mi share video yìí. Ẹ má dẹ̀ gbàgbé láti lọ subscribe sí àjọ Ọmọdé lórí YouTube. Mo fẹ́ update wa nípa ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ Mohbad. Lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti gbé àwọn ìgbìmọ̀ kan dìde láti ṣe ìwádìí lórí ikú tó pa Mohbad. Gómìnà wa Sanwó-Olú ní ìpínlẹ̀ Èkó, àwọn náà ti gbé ìgbìmọ̀ tí wọ́n dìde. Ọ̀kan òjọ̀kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti dìde. Kódà àwọn kan ṣe ìwọ́de ní àná, àwọn kan ṣe ìwọ́de lọ sí ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat náà, sọ pé ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni wọ́n. Àǹtí mi Ìyábọ̀ Òjó, àwọn náà ti dìde pẹ̀lú iléeṣẹ́ wọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn pé a gbọ́dọ̀ mọ irú ikú tó pa Mohbad. Àwọn nǹkan dẹ̀ ń dábàá pé ó gbọ́dọ̀ wú òkú ẹ̀ jáde kí wọ́n ṣe àyẹ̀wò fún òkú ẹ̀ láti mọ irú ikú tó pa. Bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí a gbọ́ pé wọ́n ti raise owó tó tó bí 15 million fún ọmọ ẹ̀. Àwọn kan dẹ̀ advice pé bí akíyàwó ẹ̀ kúrò ní orílẹ̀-èdè yìí. Àwọn ọlọ́pàá ń fi ọ̀rọ̀ wá bàbá ẹ̀ lẹ́nu wò lọ́wọ́. A gbọ́ pé ọwọ́ ti tẹ Naira Marley, ṣùgbọ́n a gbọ́ pé ọwọ́ ti tẹ Sam Larry. Bí tí ọ̀rọ̀ dé dúró nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá ń jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin kéékèèké táwọn náà ti rí, tójú wọn ti rí mọ̀bò lọ́dọ̀ àwọn àgbà olórin tí wọ́n tẹ̀lé ni wọ́n wá ń jáde pẹ̀lú tí wọ́n fi wọ́n pa, pẹ̀lú ẹgbẹ́ òkú tí wọ́n fi tipátipá mú wọn wọ̀, pẹ̀lú ogun olóró tí wọ́n fi tipátipá mú wọn mú. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ yẹn ò ṣe é pariwo síta sí àdé níjọba lórílẹ̀-èdè ìsà. Torí nǹkan tí ẹ tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí Mohbad sọ níbi kan pé nígbà kan wọ́n arrest 500,000 ló ń fi bẹ́ẹ̀lì ara. Tẹ́ bá àwọn pípẹ́ sọ pé kò sọ́lọ́pàá tó lè lọ rìpọ́tù àwọn fún, wọ́n máa bọ́wọ́ àwọn bẹ̀. Tí ìjọba orílẹ̀-èdè yìí tọrọ òfin bá ká wọn lára, kò yẹ kí irú nǹkan bí lè máa ṣe ní society wa. Orílẹ̀-èdè míì nílẹ̀ òkèrè àparò kan ó ga jù kan lọ. Bí ààrẹ orílẹ̀-èdè yẹn bá rẹ́ ọmọ kékeré báyìí jẹ, òfin máa gbé, wọ́n dẹ̀ máa ṣèdájọ́ òdodo. Ṣùgbọ́n lórílẹ̀-èdè tiwa, táwọn kan bá ti ní owó kékeré báyìí, wọ́n ti sọra wọn di ọlọ́run ayé. Eléyìí tó ń wọ̀ ni wọ́n ń ṣe, tó lè kó rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ìjọba wa, ẹ bá wa ṣe àmójútó sí ọ̀rọ̀ òfin yìí. Kò yẹ kí àparò kan ga jù kan lọ lọ́rọ̀ òfin. Kò yẹ kí ìyà máa jẹ àwọn kan gbé pẹ̀lú pàápàá àwọn ọmọ ẹ̀kúnnù. Mo jẹ́ fẹ́ rọ gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, ẹ gbé ọ́fíìsì yín sí gbangba táwọn èèyàn ti máa rí yín. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyà ń jẹ, táwọn èèyàn ń fi ọwọ́ lágbá lójú, ṣùgbọ́n tí wọ́n ń fi ṣe oṣù, tí wọ́n fi ń para. Ẹlòmíì dẹ́ dákẹ́dákẹ́ títí tí nǹkan yẹn fi gba ẹ̀mí ẹ̀. Ẹlòmíì dákẹ́dákẹ́ títí tí nǹkan yẹn fi sọ di aláṣọ kan. Ẹlòmíì dákẹ́dákẹ́ títí nǹkan yẹn fi dagúnlẹ̀ sínú. Ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, ẹ gbójú jáde, ẹ gbé ọ́fíìsì yín sí gbangba káwọn èèyàn lè máa rí yín sátọ̀ tí àwọn kan bá ti fọwọ́ lárẹ́ wọn lójú. Ẹ gbé àwọn ìgbésẹ̀ tó yẹ pé ẹ tún fi ní agbára sí nínú constitution wa.
láti máa gbè fún àwọn tí ayé bá ń rẹ́ jẹ ní àwùjọ wa bó ṣe ń ṣẹlẹ̀ ní àwọn advanced countries nìyẹn. Now coming to the issue of Baba Mohbad, nígbà tí mo gbọ́ audio kan bí tó ti sọ wípé òun mọ̀ pé kì í ṣe Naira Marley ló pa ọmọ, pé lóòótọ́ Naira Marley ò ń bá jà, òun dẹ̀ mọ̀ kó kàn fi àjùlọ hàn gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ ni. Lóòótọ́ ìwádìí jẹ́ ká fi hàn wípé Naira Marley àti Baba Mohbad wọ́n relate as in family ni wọ́n, ṣùgbọ́n Naira Marley ló ta lé ọ̀tá lọ́wọ́. Yorùbá ní tí igi ò bá jójú ẹ̀rà ò kì í wọ̀. Naira Marley ó wà more advanced than him in the industry. Òun yẹ kó máa kọ̀yà fún. Òun yẹ kí wọ́n rí mọ́ ọmọ ẹ̀ lára kí àwọn èèyàn lè máa bẹ̀rù pé nǹkan ẹ̀gbọ́n máa gbọ́dọ̀ gbọ́. Ṣùgbọ́n ìwọ gangan ló ta láyé lọ́wọ́. Àwọn wọn ń finá mọ́ ń ta, ìwọ náà ń finá mọ́ nínú ilé. Ibi mistake tí Naira Marley ṣe wà nìyẹn. Ó lè má nà wọ́n bẹ́ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ó ti tà sí ọwọ́ táìta. Adẹ̀ kì í gbọ́n bẹ́ni tó ń sọ́yàn. Àwọn kan wà tó pé wọ́n máa ń wá sábàbí, wọ́n máa ń fẹ́ hide sọ́ndà sábàbí ni tó pé wọ́n á fi ṣiṣẹ́ bí wọn tí nǹkan tí wọ́n fi ní fura sáwọn. Fún àpẹẹrẹ ẹtí níbi tí tẹ̀gbọ́ntàbúrò ti ń jàrí, tálàtà dẹ̀ hide sọ́ndà ẹ̀ tó dẹ̀ pa àbúrò pé àwọn èèyàn dẹ̀ ń fojú sí ẹ̀gbọ́n lára. Mi ìdájọ́ o, mi ìgbèjà Naira Marley o, èmi kàn ń ro inú èrò tèmi nìyẹn o. Náà lórí ọ̀rọ̀ bàbá Naira Marley gangan, mo ti sọ̀rọ̀ kan rí nígbà tí ọ̀rọ̀ bọ̀dá Murphy Àfọlábí ṣẹlẹ̀. Mo ta sí ẹ̀yìn òbí tó jẹ́ pé tí ní pé kọ́mọ kan ṣá gbé mọ́tò wá kọ́mọ fún yín lówó nìkan, ẹ kàn jókòó sá ẹ sáré kíra márùn ọmọ. Tọ́mọ bá ti wà successful báyìí kékeré báyìí, the next ni pé kẹ́ máa kó èjìká retí kiri àdúgbò, ọmọ mi ní ìgbà kan kan. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ̀ ń sáré pé kí kòkó atayín tàbí kòkó ẹwà yín máa fọ́ lójijì? Torí bàbá ẹ̀ ní ìyá sílé ayé, ó ní bàbá sílé ayé, ojú ẹ̀dẹ́ rí nǹkan tó rí yẹn, ẹ̀dẹ̀ pẹ̀lú ayé ló bì. Bó ṣe ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níta nìyẹn. Ẹni tí ò ní òbí gan ojú ò lè rí nǹkan tọ́mọ ẹ̀ rí. Ẹni tí ò ní parent lára ojú ò lè rí nǹkan tọ́mọ ẹ̀ rí. Spiritually ó yẹ kó bí sáré fún ọmọ ẹ̀ kí èrè àmàrin ẹ̀ fẹ́ tó wájú pọ́ ọmọ yìí ògo léyìn ni. Morally ó yẹ kẹ́ ẹ sáré fún, kẹ́ ẹ máa fi ọ̀rọ̀ bá sọ̀rọ̀, kẹ́ ẹ máa guide ẹ̀, má ṣe bí ilé. Ṣùgbọ́n mo sọ àwọn òbí ajìyàn wọn ò mọ̀ ọmọ wò tí wọ́n sáré pé kọ́ ọmọ sá ti gbé mọ́tò wá. Nígbà tí wàhálà bá wá ṣẹlẹ̀ ẹ wá kẹnu sókè ẹ máa sunkún, wọ́n dá yín lóró, wọ́n ṣe kíní kan o. Níbo lẹ wà tí nǹkan yẹn fi ṣe ọmọ yẹn? Adẹ̀rẹ̀ àwọn òbí kan tó ṣe pé láti ìgbà tí ọmọ Ọlọ́run ti gbé ọwọ́ mu wọn sókè ni wọ́n ti ń sáré pé ọmọ yìí o nǹkan kan ò lè ṣe. Bàbá Barrister sọ ó ní tí ìyá òun ò bá kó ayé ò lè rí mú, ó mọ ipa tí ìyá òun kó ni, ẹ̀ẹ́dẹ̀ pé ìgbà tí ìyá wọn lọ tán ni ọ̀rọ̀ àjòjò tó ṣe wọ́n bẹ̀rẹ̀ àwọn ìyá nìyẹn. So ẹ̀yin tẹ́ jẹ́ òbí, ẹ má kàn máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí àwọn ọmọ tẹ́ bá mọ̀ pé ọmọ yìí ni ó fẹ́ liberate family yìí mọ́. Ẹ má kàn máa jókòó lórí pé kó ṣàkọlé fún yín, kó ra mọ́tò fún yín. Ẹ gbọ́dọ̀ sáré pé kéèrà máa rìn, ká má gbà mọ́ yín lọ́wọ́, ká má dẹ́mi ẹ̀ légbodò mọ́ yín lọ́wọ́. Torí mo fẹ́ kẹ́ mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ nínú family tó ti jáde kì í ṣe gbogbo yẹn nínú ẹ̀ máa dùn. Ládùúgbò tó ti jáde kì í ṣe gbogbo yẹn nínú ẹ̀ máa dùn. Láàárín àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ wà kì í ṣe tí wọ́n jọ ṣe kéré dàgbà. Láàárín àwọn owó tí wọ́n jọ ń ṣòwò yẹn gan, orogún òwò kì í ṣe gbogbo wọn nínú ẹ̀ máa dùn sí. Láàárín ìjọ, láàárín ìlú, ọ̀tá máa ń pọ̀ fún wọn. Tí wo bí bá kàn wá jókòó tó mọ̀ pé bí ó yẹ kó lọ lé kó gbà tẹra máa dúrà ni. Má jẹ́ Christian yẹn tẹra máa dúrà ẹ, má jẹ́ Mùsùlùmí yẹn tẹra máa dúrà ẹ, má jẹ́ oníṣẹ̀ṣẹ̀ yẹn tẹra máa dúrà ẹ. Pé ọmọ yìí ṣe nǹkan kò ẹ̀rọ gbọ́dọ̀ rìn kó máa kí pọ́lọ́ lójoojúmọ́, dáńkẹ́ kan máa ṣe fàájì irọ́ kiri. Bàbá mi ìgbà yẹn láwá kó àwọn ọ̀rẹ́ ìjọ sábẹ́ igi, àwa máa mu ọtí látàárọ̀ dálẹ́. Ìyá mi ìgbà yẹn láwá máa lọ gbogbo pátí ayé ìpátá lá máa lọ torí pé ọmọ ẹ̀ ti ń sẹ̀ǹdì owó sí, torí pé ọmọ ẹ̀ ti jẹ́ olókìkí. Àwọn àfikàn tó yẹ kí wọ́n ṣe sílẹ̀ láì ṣe. Ẹ̀yin ìyàwó gan ìgbà yẹn kọ́ ló yẹ kẹ́ máa jó òṣèré social media ọ̀ kẹ́ máa ṣe eyelashes kiri, kẹ́ máa fix nail kiri, kẹ́ máa lọ wo clubs kiri, kẹ́ máa lọ wo party kiri. Ìgbà yẹn kọ́ nǹkan tó yẹ kẹ́ máa ṣe ń gbà yẹn pé bí ìkòkò àtàyìn ẹ̀ tàbí kòkò ẹ̀wà yóò ṣe ní fọ́. Iṣẹ́ tó yẹ kẹ́yìn máa ṣe fún rẹ́ nìyẹn torí òun sáré bówó ṣe máa wọlé tí amúnú gbogbo yín dùn, ẹni tó ní di tọrọ, ẹni tó ní di kọ́bọ̀ ní tá lè máa fún.
kò gbà mí ó lè jí gan kó má ráyè gbàdúrà, ó lè fẹ́ sùn gan lálẹ́ kó má ráyè gbàdúrà. Nínú ìwé oníwàásù orí 12 láti ẹsẹ̀ kínní, ó ní ó sì ṣe nígbà kan Hẹ́rọ́dù náwó láti pọ́n àwọn èèyàn lójú nínú ìjọ. Nígbà tó yá ó mú Jákọ́bù ó fi sínú túbú. Jákọ́bù wá gbàdúrà àdúrà ògbà ó wá rẹ̀ nínú túbú yẹn nù. Bíbélì wá tẹ̀síwájú pé nígbà tó yá àwọn church members, àwọn ìjọ ló wá fi tara gbàdúrà fún. Nígbà táwọn ìjọ wọn fi tara gbàdúrà fún, ìgbà ní áńgẹ́lì tó wá láti wá rescue ẹ̀ nínú túbú yẹn. Òun ti gbàdúrà but torí ìyà tó wà ní túbú yẹn, àìjẹun dédé, àìmumi dédé, ó wá rẹ̀. Ká ní àwọn ìjọ yẹn ò wá láti wá gbàdúrà fún, ó máa kú sínú túbú yẹn. Ǹjẹ́ ẹ̀yin ìdílé tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ yẹn fún àwọn ọmọ ológo lẹ́yìn? Bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀rọ̀ sì ń bọ̀, a sì máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ikú, a sì ń gbẹ́ lọ́wọ́lọ́wọ́, a sì ń gbẹ́ díẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa àṣírí ikú tó pa ọmọkùnrin. Níjókòó. I still remain my humble self. This is Ade Omade. Please don't forget to subscribe to my YouTube channel, Ade Omade, and kindly help me to share this video. Bye for now.